wò mí, gbogbo etí tó ń gbọ́ mi nílé lóko lẹ́yìn odi, mo kí yín pé a kú dédé àsìkò yìí, ẹ káàbọ̀ sí orí ètò bó ṣe ń lọ. Láti ìkànnì Kilarigbo Live TV ni mo ti ń kàn sí yín, orúkọ tèmi ni Oyíndàmọ́lá Ọmọ́tọ́lá, ọmọ tó dùn, ọmọ tó ṣàtàṣàtà. Ṣé dáadáa ni mo bá yín lénìí, ṣàlàáfíà lẹ wà, ṣé gbogbo àdúgbò yín ṣe jọ́mújọ́mú lọ́hùn-ún. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ tá a ṣe máa ń ṣe lórí ètò bó ṣe ń lọ, a máa ń sọ̀rọ̀ nípa gbogbo àràǹbarà oríṣiríṣi tí gbogbo àwọn amúlùúdùn wa, àwọn ìlúmọ̀ọ́ká, àwọn olólùfẹ́ wa lágbo òṣèré tíátà, lágbo olórin, gbogbo àrà tó ń dá gbogbo ẹ̀ náà ni èmi Oyíndàmọ́lá máa ń mú wá fún yín lẹ́lẹ́sẹsẹ lóní pẹrẹwu. Oríṣiríṣi ló ti ṣẹlẹ̀ tí mo fẹ́ sọ fún yín ẹ̀yin tèmi, ṣùgbọ́n ká tó bẹ̀rẹ̀ ẹ wá nǹkan fìdílé ẹ fẹ̀yìntì, mò ń bọ̀ ná. Calm down, man. Gbajúgbajà olórin tàkasúfèé Seun Kuti ti kọrí sí ilẹ̀ Gẹ̀ẹ́sì báyìí láti lọ bẹ̀rẹ̀ music tour ẹ̀ lẹ́yìn ìgbà tí ó kúrò ní àhámọ́ àwọn ọlọ́pàá. Gẹ́gẹ́ bá ṣe gbọ́, ó yẹ kó ti bẹ̀rẹ̀ tour yìí ní ìlú Spain lọ́hùn-ún, ṣùgbọ́n gbogbo rògbòdìyàn tó ṣẹlẹ̀ láàrin òun àti àwọn ọlọ́pàá látàrí ìfọ́jú tọ́bù lura wọn lórí Third Mainland Bridge kò jẹ́ kí ó lè bẹ̀rẹ̀ tour náà ní Spain, ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti wà ní ilẹ̀ Europe níbi tí ó ti máa bẹ̀rẹ̀ tour náà. Gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ náà ni wọ́n ń sọ ọ̀rọ̀ ìfẹ́ àti ọ̀rọ̀ ìrírí ránṣẹ́ sí pé bó tilẹ̀ jẹ́ wípé àwọn ìdíwọ́ kan wà, ṣùgbọ́n gbẹ̀yìngbẹ̀yìn ó sì bẹ̀rẹ̀ láti ṣe iṣẹ́ rẹ̀. Nàìjíríà yìí ti gbogbo wa ni kó máa gbọ́dọ̀ bàjẹ́, torí kò sí ibòmíràn tí a lè lọ, àjò lè dàbí ilé. Ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan, ó yá gbé kémi gbé. Ẹ̀yin tèmi, Àbújá láyé wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé ààrẹ tuntun ti fẹ́ bọ́ sí orí ìpè, ìyẹn Bọ́lá Ahmed Tinubu ti ẹgbẹ́ òṣèlú APC. Láìpẹ́ yìí náà ni wọ́n ṣe inauguration concert fún àwọn ọ̀dọ́, eléyìí tí wọ́n pè ní Renewed Hope concert tí wọ́n ṣe ní ìlú Àbújá lọ́hùn-ún. Gbogbo àwọn amúlùúdùn pátápátá ni wọ́n péjọ síbẹ̀, àwọn bíi Alabi Pasuma, àwọn Nice, Eniola Badmus, gbogbo àwọn olórin jàǹkànjàǹkàn nílẹ̀ yìí, Timaya, Kesi, gbogbo wọn pátápátá ni wọ́n wà níbẹ̀ tí wọ́n jọ ń ṣe ayẹyẹ yìí. Ijó ń lọ lóníranran, àràǹbarà oríṣiríṣi ni ó ṣẹlẹ̀ níbi ayẹyẹ kọ́nsáàtì yìí láti lè fi ṣe ayẹyẹ káàbọ̀ sí orí ipò fún ààrẹ tuntun Bọ́lá Ahmed Tinubu. Gẹ́gẹ́ bá ṣe mọ̀ wípé inauguration proper gangan máa ṣẹlẹ̀ ní ọjọ́ ajé eléyìí tí ó ń bọ̀ lọ́nà yìí. Mo lérò pé gbogbo yín ti ń gbáradì torí pé báyìí omi tuntun ti rú, ẹja tuntun sì ti wọnú ẹ̀. Òṣèré tíátà obìnrin Tonto Dike tó jẹ́ òṣèré tíátà ti Gẹ̀ẹ́sì ti jáde lórí ẹ̀rọ ayélujára láti sọ wípé lọ́wọ́lọ́wọ́ báyìí òun fẹ́ rí i pé òun ṣe akitiyan láti gbé ìgbé ilé ayé àlàáfíà. Òun fẹ́ máa ṣe gbogbo nǹkan láti lè rí i pé òun tọ́jú ara òun látàrí àìsàn kan tí ó ń ṣe òun lọ́wọ́lọ́wọ́ báyìí. Ó dárúkọ wípé àìsàn tí ó ń ṣe òun ó jọ mọ́ àìsàn inú ọkàn. Látàrí ìdí èyí, òun ti ṣetán báyìí láti máa ṣe gbogbo nǹkan láti lè rí wípé òun gbé ìgbé ayé àlàáfíà. Nínú fọ́nrán tó fi sórí ẹ̀rọ ayélujára, a rí wípé ó wà ní àwọn ibi ilé ìdárayá, ìyẹn táwọn olóyìnbó ń pè ní gym, láti lè máa ṣe iṣẹ́ takuntakun láti lè rí wípé òun gbé ìgbé ayé àlàáfíà. Òun sì ní ẹ̀mí gígùn láti lè tọ́jú ọmọ òun. Ẹ má gbàgbé pé ọmọbìnrin Tonto Dike yìí ti ní oríṣiríṣi àwọn ọ̀rọ̀ lórí ayélujára látàrí àwọn rògbòdìyàn tó ti ṣẹlẹ̀ láàrin òun àti bàbá ọmọ ẹ̀, ìyẹn Churchill, àti ọmọkùnrin tí ó ń fẹ́ tẹ́lẹ̀ tí a mọ̀ sí Pópógìrì. Oríṣiríṣi wàhálà yìí lọ́tùn lósì tó jẹ́ pé wọ́n ń fa ọ̀rọ̀ náà lọ síwájú sẹ́yìn, táwọn èèyàn dẹ̀ ń sọ̀rọ̀ lóríṣiríṣi. Àwọn kan ń gbè lẹ́yìn ẹ̀, bẹ́ẹ̀ náà làwọn kan sọ pé wàhálà ẹ ti pọ̀ jù, ìwọ náà ní lénìí, ìwọ ní lọ́la, ìwọ ní lọ́jọ́ gbogbo, láì ṣe Elédùmarè. Ṣùgbọ́n mo lérò pé kò sí àwọn èèyàn pọ̀ tó mọ̀ pé
láàárín gbogbo rògbòdìyàn yìí ọmọbìnrin yìí sì ní àìlera tí ó ń bájà ní kọ̀rọ̀ kó tó di wípé ó jáde láti wá sọ ní gbangba. Ó náà la ṣe máa ń sọ pé àwọn èèyàn tá bá ń rí àwọn èèyàn lórí ayélujára tí wọ́n ń fa nǹkan kan àbí nǹkan kejì ká máa fi ìfẹ́ ká máa fi bá wọn sọ̀rọ̀ ká má máa sáré máa sọ̀rọ̀ àlùfàǹṣá àbí ọ̀rọ̀ tó lè mú èèyàn ronú torí pé àmọ́ ohun tó ní kálukú gbé tó bò mọ́ abẹ́ aṣọ. Well, if you want challenge me direct. It's been 10 beautiful years. We've got 2 beautiful boys. Yes, and I'll say one more thing is, I don't know what I really didn't know what I was saying when I said, will you marry me? I didn't know what will you marry me meant. I didn't know that it meant, would you journey with me? Would you do battle with me? Would we go against the world together? Would we dream together? Would we live together, cry together, do everything together? And so today, 10 years later, I'm going to ask the question again. Wow. I'm going to ask you the question again. Will you say yes again? Gbajúmọ̀ òṣèré tíátà ọkùnrin Déyẹmí Ọ̀kan làwọn ti fi ọ̀rọ̀ ìfẹ́ láàrin òun àti ìyàwó ẹ̀ fi yán àwọn èèyàn lójú lọ́wọ́lọ́wọ́ báyìí. Fọ́nrán kan la rí ní orí ẹ̀rọ ayélujára níbi tí ọmọkùnrin Ọ̀kan làwọn yìí àti ìyàwó rẹ̀ tí wọ́n ti jọ ń ṣe ìgbáládùn ìfẹ́. Ó sọ̀rọ̀ ìwúrí fún ìyàwó ẹ̀ látàrí pé wọ́n ti jọ wà nínú ìgbéyàwó fún ọdún 10. Ó sọ oríṣiríṣi ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọbìnrin bó ṣe jẹ́ aya rere lọ́ọ̀dẹ ọkọ. Déyẹmí ò wá sọ̀rọ̀ lásán o, ó ti fi ìṣe tó lẹ́wà ó ti fi tẹ̀ nídìí látàrí wípé ó fún ìyàwó ẹ̀ yìí ní òrùka túnmigbé ní pé fún gbogbo bó ṣe dúró tì mí bó ṣe jẹ́ ìyàwó rere. Ó wù mí kí n tún ẹ fẹ́ lẹ́lẹ́ẹ̀kejì ká tún jọ máa bá ìgbé ayé àlàáfíà lọ. Eléyìí mú kí àwọn ọ̀rẹ́ wọn àti àwọn olólùfẹ́ wọn kí wọ́n fi ọ̀rọ̀ ìfẹ́ àti ọ̀rọ̀ ìwúrí kan fi ránṣẹ́ sí wọn. Àwọn èèyàn sọ̀rọ̀ lóríṣiríṣi pé ó káre ọmọkùnrin yìí bó ṣe yẹ kó o ṣe náà ló ṣe yìí. Bákan náà ni wọ́n kí ìyàwó náà tó jẹ́ ìyàwó rere lọ́ọ̀dẹ ọkọ torí pé kò ṣe gbogbo ọkùnrin náà ló ní àǹfààní láti ní ìyàwó tó máa jẹ́ olùtìlẹ́yìn fún wọn. Ẹ̀yin tèmi kí lẹ rí sí gbogbo ọ̀rọ̀ tá fi ń sọ látàárọ̀ yìí? Ẹ jẹ́ kí n máa mọ̀ nínú comment section gẹ́gẹ́ bá ṣe máa ń ṣe. Ẹ má dá mi dá ètò yìí torí ètò yìí ètò yín ètò wa ni. Bákan náà lẹ lè pè lórí àwọn ẹ̀rọ tẹ́ ń wò lójú àwòrán yìí láti bá wa dá sí ètò náà. But I know I love you. Bó ṣe ń lọ náà la ṣì wà mú lérò pé ẹ̀ ń bá mi lọ bó ṣe ń lọ kẹlẹ́lẹ́. Ọ̀rọ̀ kan ló ń jà ràn lórí ayélujára lọ́wọ́lọ́wọ́ báyìí tí àwọn èèyàn dẹ̀ ti ń gbà lọ lóríṣiríṣi látàrí fọ́nrán kan tá a rí lórí ayélujára níbi tí bàbá wa Ọọ̀ni ti Ilé Ifẹ̀ Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì tí wọ́n ti wà ní ayẹyẹ kan tí àwọn gbajúmọ̀ òṣèré tíátà ti èdè Gẹ̀ẹ́sì ìyẹn Peter Odechi àti Kanayo tí wọ́n dẹ̀ súnmọ́ bàbá láti kí wọn. Ohun tó ṣe àwọn èèyàn ní kàyéfì ni wípé gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé tíyàn bá máa kí ọba aládé èèyàn máa ń tẹ̀ èèyàn máa ń dọ̀bálẹ̀ kí ọba aládé ni. Ṣùgbọ́n àwọn ọkùnrin méjèèjì yìí wọn ò ṣe bẹ́ẹ̀, ọwọ́ ni wọ́n nà sí bàbá tí wọ́n fi kí bàbá. Ọ̀rọ̀ yìí jẹ́ nǹkan tó jẹ́ kí àwọn èèyàn máa sọ̀rọ̀ lóríṣiríṣi lórí ẹ̀rọ ayélujára. Báwọn kan ṣe sọ pé kò sí ohun tó burú ń bẹ̀, bẹ́ẹ̀ náà làwọn kan ṣe sọ pé àgbẹ̀dọ̀ ká má rírú ẹ̀ kò yẹ kó ṣẹlẹ̀ rárá.
ọ̀wọ̀ tó yẹ kán fún ọba ní ìlú titi wọn bẹ́ẹ̀ náà ló yẹ kán fún Ọọ̀ni Ifẹ̀ torí pé ohun tó bá jọ ohun náà ni a fi ń wé orí. Ẹgbẹ́ ẹ̀yin èèyàn mi, ǹjẹ́ ẹ̀yin ti rí fọ́nrán yìí? Kí lẹ lérò nípa ọ̀rọ̀ yìí? Gẹ́gẹ́ bí ẹnìkan, èmi lérò wípé kò yẹ kó rí bẹ́ẹ̀ torí pé ibi tí ó bá yẹ kéèyàn ti fún èèyàn lọ́wọ́, èèyàn gbọdọ̀ fún èèyàn lọ́wọ́. Kò bá jẹ́ ààfin ló ti bá wọn o, kò bá jẹ́ ìta ló ti rí wọn. Ṣùgbọ́n gẹ́gẹ́ bá ṣe mọ̀ wípé bàbá wa náà ẹni tó kó èèyàn mọ́ra ni tó jẹ́ pé gbogbo bí wọ́n ṣe ń ṣe wọn ò fi ṣe pé torí pé àwọn jẹ́ Ọọ̀ni gbogbo èèyàn ló kó mọ́ra. Bóyá bó ṣe ń ṣe ní ilẹ̀ Ìgbò titi wọn nìyẹn. Àbí kí lẹ̀yin èèyàn mi rí sí ọ̀rọ̀ yìí? Ẹ jẹ́ kí n mọ̀ nínú comment section. Torí pé àwọn èèyàn kan ti ń gba ọ̀rọ̀ yìí gbàgbós báyìí, pàápàá jùlọ lórí ayélujára ti Twitter. Ó ti ń di tonígbàgbós báyìí láàárín àwọn ọmọ Ìgbò àti àwọn ọmọ Yorùbá. Ẹ má jẹ́ ká sọ̀rọ̀ yìí di nǹkan tá a máa fi jà láàárín ìletò sí ìletò àbí láàárín ilẹ̀ Ìgbò sí ilẹ̀ Yorùbá. Ìfẹ́ náà ni ká máa fi bára wa lò. Ṣùgbọ́n kí lẹ̀yin èèyàn mi rí sọ̀rọ̀ yìí? Ẹ jẹ́ kí n mọ̀ nínú comment gbàǹkọ̀gbé olórin ilẹ̀ Gẹ̀ẹ́sì Tina Turner ti papòdà ní ìlú Zurich lọ́hùn-ún ní Switzerland. Ọmọ ọdún 84 ni olórin yìí nígbà tí ó jáde láyé. Gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ káàkiri àgbáyé ni wọ́n ti jáde lórí ayélujára láti sọ ọ̀rọ̀ ìdárò nípa ọmọbìnrin yìí kí Ọlọ́run ọba kó tẹ́ sí afẹ́fẹ́ rẹ̀. Ẹ̀yin olólùfẹ́ wa, kò ní ju báyìí lọ lórí ètò bó ṣe ń lọ lénìí. Mo lérò pé gbádùn ètò bẹ́mi náà ṣe gbádùn yín. Ẹ má gbàgbé pé ẹ lè máa bá mi lọ lórí ètò yìí nínú comment section wa. Gbogbo ọ̀rọ̀ tẹ́ bá fẹ́ sọ, bóyá ẹ ní ọ̀rọ̀ kan àbí méjì ẹ fẹ́ fi kún ọ̀rọ̀ tá ti sọ, àbí ẹ níbẹ̀ ṣe fẹ́ dá sí ìkan nínú gbogbo àwọn ọ̀rọ̀ tá ti sọ yìí, ẹ kọrí sínú comment section wa kí ẹ lè bá wa fi ọ̀rọ̀ náà síbẹ̀. Bákan náà, tẹ́ bá fẹ́ máa bá mi fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lọ, ẹ lè tẹ̀lé mi lórí Instagram @official_honeybell_. Ẹ má dẹ̀ gbàgbé pé ní ilé-iṣẹ́ wa ní Kilarigbo a máa ń ṣe àkálẹ̀ ètò ilé ètò yanrantí tó múnádóko. Bí ẹ fẹ́ ṣe ayẹyẹ ọjọ́ ìbí, ìgbéyàwó, ìsìnkú, conference, symposium, oríṣiríṣi nǹkan tẹ́ bá fẹ́ ṣe tẹ́ nílò àkálẹ̀ ètò, ẹ kàn sí wa ká wá bá yín ṣe àkálẹ̀ ètò tó yanrantí. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe káràkátà náà, ẹ̀yin náà àyè wà fún yín láti ṣe ìpolówó ọjà ilé tó múnádóko tó ṣàtàṣàtà. Ká bá yín kàn sí gbogbo àwọn oníbàárà yín nílé lóko lẹ́yìn odi. Ẹ kàn sí wa ká bá yín ṣe ìpolówó ọjà tó yanrantí. Ọlọ́run má kọ àtúnrí wa. Ó dàbọ̀.